àrùn Ebola mọ̀ tó ṣẹ́yọ pa èèyàn 15 ní DR Congo. Ó kéré tán èèyàn 15 ló ti jáde láyé báyìí lórílẹ̀‐èdè olómìnira Congo látàrí àrùn Ebola tuntun tó tún ṣẹ́yọ níbẹ̀. Iléeṣẹ́ ètò ìlera orílẹ̀‐èdè Congo ló fìdí èyí múlẹ̀. Obìnrin aláboyún ẹni ọdún 24 kan ó ní wọ́n kọ́kọ́ fìdí rẹ̀ múlẹ̀ pé Ebola tuntun náà kọlù ní oṣù kẹjọ tí wọ́n sì dá dúró sí ilé ìwòsàn fún ìtọ́jú. Àwọn àpẹẹrẹ Ebola bíi akọ ibà, kí ẹ̀jẹ̀ kó máa jáde káàkiri ara àti kí èèyàn kó máa bì láì dáwọ́ dúró òun ni aláboyún náà fi hàn tí wọ́n fi fura pé Ebola òun ló kọlù. Iléeṣẹ́ ìlera orílẹ̀-èdè DR Congo ó fi kún wípé aláboyún yìí ó padà kú lẹ́yìn ọjọ́ díẹ̀ nígbà tí àwọn ẹ̀yà ara rẹ̀ púpọ̀ tí wọ́n daṣẹ́ sílẹ̀ tí wọn kò wúlò fún mọ́ o. Nínú èèyàn 15 tí wọ́n ló ti kú látàrí Ebola, 4 nínú wọn ló mà jẹ́ òṣìṣẹ́ elétò ìlera bí wọ́n ṣe sọ o. Èyí ni ìgbà 16 tí Ebola yóò mà ṣẹ́yọ ní orílẹ̀-èdè náà látàrí àìsí ètò ìlera kíkún àti ìdààmú ìkọlù tó fìgbà gbogbo kojú wọn. Àwọn aláṣẹ ibẹ̀ wọ́n mà sọ wípé èyí tó ṣẹ̀ṣẹ̀ gbòde yìí ó mà ṣẹ́yọ ní àárín gbùngbùn agbègbè Kazai àti pé èèyàn 28 ó ní àkọsílẹ̀ wà pé wọ́n ti lùgbàdì àrùn Ebola. Láti ṣẹ́gun Ebola tó tún ṣẹ́yọ ọ̀hún, àwọn aláṣẹ orílẹ̀-èdè Congo wọ́n ti gba àwọn èèyàn nímọ̀ràn láti rí dájú pé wọ́n máa ń fọwọ́ wọn déédéé o. Yàtọ̀ sí èyí, wọ́n ní kí wọ́n máa ṣọ́ra fún ìkójọpọ̀ ọ̀pọ̀ èèyàn lójú kan ṣoṣo, pàápàá láwọn agbègbè tí ó ti ṣeé ṣe kí wọ́n fi ara kan ara wọn. Àyẹ̀wò ti fi hàn pé irúfẹ́ Ebola tí wọ́n ń pè ní zero strain ló mà ṣẹ́yọ yìí. Wọ́n ní kò wọ́pọ̀ ṣùgbọ́n ó léwu gidi bí wọ́n ṣe sọ o. Iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ìlera lágbàáyé ìyẹn World Health Organization ó mà sọ wípé ìwádìí ti ń lọ lọ́wọ́ báyìí ní àwọn agbègbè tí ìṣẹ̀lẹ̀ yìí kàn, ìyẹn àwọn ibi tí àpẹẹrẹ akọ ibà tó ti ń fojú hàn lára aláìsàn tí wọ́n ń bì tí wọ́n sì ń ṣègbọ̀nsẹ̀ gbuuru. Àjọ náà ó wá kìlọ̀ pé ó ṣeé ṣe kí òǹkà àwọn tí Ebola tó kọlù kí wọ́n pọ̀ sí i bí wọ́n bá ń kó ran ara wọn. WHO ó wá ṣàlàyé pé àwọn ti rán ikọ̀ alámòjútó pàjáwìrì lọ sí àwọn ibi tí àrùn yìí ti ń ṣọṣẹ́ kí wọ́n lè fi mú kí wọ́n fi fílẹ̀ láti mọ ibi tó dé dúró, ìtọ́jú tó yẹ àti ìdènà rẹ̀. Wọ́n tún pín àwọn nǹkan èlò ààbò pẹ̀lú bí wọ́n ṣe wí o, èyí tí wọ́n lè máa gbérìn káàkiri láì tètè kápá àrùn náà níbikíbi tó bá ti ṣẹ́yọ. Adarí ẹkùn àjọ WHO dókítà Mohammed Janabi ó ṣàlàyé pé àwọn máa ń ṣiṣẹ́ náà pẹ̀lú ìpinnu láti dẹ́kun Ebola yìí kíákíá o. Ó ní ìtọ́jú ọlọ́kan-ò-jọ̀kan ló mà wà nílẹ̀ láti ọdún 2000 èyí tí wọ́n fi kápá oríṣi Ebola tí a mọ̀ sí ervebo Ebola. Ó ní èyí náà ó mà lágbára láti dènà Ebola tuntun tó ṣẹ́yọ yìí. Ó ṣeé ṣe kí wọ́n kó oògùn ìtọ́jú láti Kazai lọ sí Kinshasa láti fún àwọn òṣìṣẹ́ elétò ìlera ní abẹ́rẹ́ àjẹsára tó lè dènà kíkó àìsàn náà. Ọdún kẹta sẹ́yìn ó ní Ebola mà ṣẹ́yọ ní DR Congo, èèyàn 6 ló mà sí pa. Èyí tó ṣẹ́yọ níbẹ̀ ní 2018 sí 2020 òun ló le jù, èèyàn tó lé ní 2,000 ló mà bá lọ o. Ọdún 1976 ó ní kòkòrò Ebola òun ló kọ́kọ́ jáde sáyé, èyí tí ìgbàgbọ́ wà pé lára àdán òun ló ti ṣẹ́yọ létí odò Ebola níbi tí wọ́n ń pè ní DR Congo báyìí. Bí èèyàn bá ní ìfarakora pẹ̀lú ẹni tó ní Ebola yóò ran èèyàn, tàbí bí èèyàn bá fi ẹnu kò wọ́n lẹ́nu, imú tàbí fọwọ́ kan ẹ̀jẹ̀, itọ́ tàbí ìgbọ̀nsẹ̀ wọn o. Kí Ọlọ́run ọba Elédùmarè kó má jẹ́ kémi àti yín ká kárùn tó gbóògùn àti èyí tí ò gbóògùn. Àdúrà Olúwatóyìn ló ń kárùn ìsìn létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wo wa o, a kú ọlá Jímọ̀ tòní, ọ̀pọ̀ ẹ̀ báyìí láṣẹ lókè èèpẹ̀.